Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ kọ́mẹ̀ntì sórí ọ́pdẹ́tì tí mo ṣe nípa ọ̀rọ̀ bàbá K1 àtọmọ tó jáde tó lòun ní bàbá tó ní bàbá K1 ní bàbá òun. Gbogbo kọ́mẹ̀ntì yín mo rí, mo dẹ̀ máa analyze ẹ̀. Bẹ́ẹ̀ àkọ́kọ́ ná, ẹ̀yin obìnrin, kí ló mú ọ tó ń déètì èèyàn fún odidi ọdún méje? Ẹni tíyà obìnrin ò jẹ́, somebody of that caliber, somebody of bàbá Wasiu Ayinde caliber, ó lọ ń fẹ́rù bàbá yẹn, bàbá tí ò jìyà obìnrin rí láyé rẹ̀. Ó wá déètì ẹni yẹn, married man ni, ó déètì ẹ̀ fún ọdún méje. Married man tó bá fẹ́ fẹ́ ṣèyàwó kò ní déètì ẹ rárá. Immediately tó bá ti rí ẹni ó ti ṣe akitiyan àti fẹ́ ẹ wọlé tó bá nídìí ìyàwó. Now ó wá déètì ẹ, kò fẹ́ o. Ọdún méje ló fi déètì ẹ. You dated him for 7 years. Láàrin 7 years yẹn kò bẹ́ẹ̀ dámọ̀ràn pò máa marry ẹ. Báwo lẹ ṣe máa fẹ́ èèyàn for that long period of years? Àwọn tó fẹ́ fẹ́ra wọn tán láníyàn páwọn ò fẹ́ra àwọn sílé gan, kọ́ṣípù go kọ́kọ́ gbọ́dọ̀ gùn jù torí ìjọba zìnà. Ẹni tí ó bá fẹ́, it's very easy to know. Ó wá déètì èèyàn fọ́dún méje, ẹni yẹn ti wá sọ fún ẹ pé òun ò fẹ́ ọmọ. Ṣé ẹ rí ẹ̀yin obìnrin, ẹ máa ń feel pé ẹ lè wá claim victim. You can come and claim victim. Look at that innocent child. A 12-year going to 13-year-old child going through that trauma. Ó ní wọ́n ti sọ fún òun pé billionaire ni bàbá òun. Then bàbá yẹn náà máa feel pé tóró òun ti jẹ́ billionaire yẹn ni àwọn obìnrin ṣe fẹ́ mọ bímọ fóun kan lè wá kó nínú ọrọ̀ òun. Think about the trauma tí kinní yẹn máa fún ọmọ yẹn. The child is innocent. Now mo ṣì ń bọ̀ lórí tàwọn ọkùnrin o. But fún ẹ̀yin tẹ́ ń claim victim lábẹ́ comment section, ẹni yẹn ó wá sórí afẹ́fẹ́, ó ti already shoot ara ẹ̀ lẹ́sẹ̀ nínú àlàyé tó ṣe. Olóhùn fẹ́yàn fọ́dún méje, mọ iye ara yín rárá. You don't know the value of yourself. Kó o wá mọ̀ tí ẹ̀ ní boyfriend, kó o mọ̀ ní relationship fọ́dún méje nǹkan sí ọ̀wà àbẹ́tà. Àbí láàrin ọdún méje yẹn ẹlòmíì ò tó sí ẹ. Èèyàn tó lówó lọ́wọ́ ó lè ní interest láti fẹ́yàn, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Let him do it rightly. Àwọn ọba, àwọn gómìnà, àwọn president, àwọn ààrẹ, wọ́n ṣáà ń fẹ́yàwó tí ò ní ìdí láǹtí ẹ̀ tí kọ́kọ́ sún mọ́ra ẹni. Ẹlòmíì ò tí ì lóyún fún wọn, ẹlòmíì ò tí ì bímọ fún wọn, wọ́n sì mọ kẹ lójú kẹ nímú as ìyàwó tó jẹ́. Now ó wá déètì married man ni, ó déètì ẹ̀ fún ọdún méje. Kì í ṣe pé ó fẹ́ ṣèyàwó, ó fẹ́ ní ṣùlọ́kà o. Tó bá fẹ́ ní ìṣèyàwó ń sìn, ó tiẹ̀ ní problem tó ní. Ó dẹ̀ ti sọ fún ẹ pé òun ò fẹ́ ọmọ. Torí ẹ̀yin obìnrin míì tẹ́ bá ti ń claim victim, kò sẹ́ni tó ní kí bàbá má tọ́jú ọmọ yẹn because tán bá ti ṣe test tán bá rí pé àwọn làwọn ni wọ́n tọ́jú ẹ̀ náà ni wọ́n ní choice. Torí wípé ifun téèyàn bá wà wealthy, èèyàn mọ caution because a lot of people ló máa fẹ́ máa push ara wọn to you. Bẹ̀tẹ́ ẹ̀ bá ti lè mọ bẹ́ẹ̀ ṣe caution láàrin yẹn, ara pé àwọn náà wọ́n ń take blame of irú nǹkan bẹ́ẹ̀ yẹn nìyí. Torí jẹ́jẹ́ lẹ́kàn sùn tẹ́nìkan dédé lórí afẹ́fẹ́ tí ó lẹ fóònù lóyún ẹ̀gbọ́mọ. Ara ìjìyà pé èèyàn wà cautious náà ni pé kéèyàn caution. But this time around, woman yẹn ò kì í ṣe victim. Bàbá Wasiu gan ni victim. Because wọ́n ti sọ fún ẹ pé àwọn ò fẹ́ ọmọ, ò ń déètì èèyàn. Báwo lẹ ṣe máa ń déètì àwọn ọkùnrin tán máa sọ fún pé àwọn ò fẹ́ ní ọmọ true yín, ẹ̀dẹ̀ tó máa déètì wọn lọ. Mọ iye ara yín nìyẹn. Honestly, gbogbo ìgbà yẹn bàbá ní àwọn ìyàwó tó pọ̀, kí ló wá dọ́dọ̀ wọn in the first place? Now àwọn commentator eléyìí wá sọ pé ìgbà tí mo béèrè pé lẹ́yìn tó bímọ yẹn ó tún bímọ méjì, àmọ́ bóyá bàbá kan ló bí méjì yẹn fún àbọ̀tọ̀ọ̀tọ̀, kí lé tí ò wá drag àwọn bàbá àwọn ọmọ rẹ̀ yòókù? Ó ṣe jẹ́ bàbá K1 ló wá drag. Ẹni wá sọ pé but the other man reject those 2 children also when it comes to issue of 2 adults that engage in lover game and so on. Pé ṣé àwọn méjì yẹn reject àwọn ọmọ méjì tó bí tó kù ni? Even if they didn't reject them, if they had rejected them, ṣé yóò drag wọn? Tàbí tó bá yẹ pé bóyá irú iṣẹ́ tí wọ́n ń ṣe wọn kàn jẹ́yàn mímọ̀, they are not phenomenal like bàbá.
So will she have come to drag them? Now eléyìí sọ pé na person wey get money then they come social media they shout him name say dem get belle or child for. That's why I say those twin way and so on and so for me need yẹn. Wọ́n ní I wonder is there any agreement of having a child? Ṣé agreement wà? Somebody like me, I might not be able to relate with things like this because the reason why a woman will wake up and be dating somebody tí ò sí àníyàn pé ẹ fẹ́ fẹ́ra yín. Tẹ́ ẹ bá láníyàn pé ẹ fẹ́ fẹ́ra yín gan, ó níye duration tí courtship yẹn gbúdọ̀ dé tó fi mọ̀ pé lè ò ní kò ní ẹ fẹ́. Now agreement, for example, kí n lọ gbàṣọ fún tailor nsìn kí n dẹ̀ sọ fún pé mi ò fẹ́ ro àti bùbá. Mi fẹ́ ro àti bùbá. Skirt and blouse ni mo fẹ́. Ó wá rán ro àti bùbá fún mi. Mo á sọ fún ẹ pé irú àti bùbá ló rán mi wá sanwó. Ó wá sunkún wórí social media. Mo rán sọ fún JMK kò fọwọ́ fún mi. Yóò kí n ṣe victim, èmi gan ni victim ẹ̀. Torí mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ ro àti bùbá. Mo ti sọ style tí mo fẹ́ fún ẹ. Èèyàn ti sọ fún ẹ pé òun ò fẹ́ ọmọ. Òun dó ọkùnrin. Ó lóun ò fọ́mọ. Ó lo rọ́bà dáàbòbò. Ó lo etí ẹni ọmọ ń lò tán bá fẹ́ lóyún yẹn. Ọwọ́ àfoyún lẹ̀. Olólùwọ̀n sẹ́ndì owó tó fi yọyún. Ọwọ́ retí. Ó dúró fún owó tó fi yọyún fún odidi oṣù 9. Ló fi dúró de owó tó fi yọyún fún odidi 9 months. Ẹni tó déètì fọ́dún 7 ó rẹ owó kankan láàrin ọdún 7 yẹn. Ẹ má máa tanra yín. Ṣé ẹ rí reason táwọn èèyàn ò fi ní sọ tòótọ́ fẹ́yìn obìnrin mọ́ ni wípé ara yín kọ òótọ́ ọ̀rọ̀. Now eléyìí ó ní you are now telling the truth here, so we should now encourage this thing pé káwọn máa encourage yọyún because one man or boyfriend say he's not interested. Ṣé ẹ rí this particular comment is a comment of people tán claim victim. Ta ló ní ẹ mọ̀, ta ló encourage yọyún bí? Kí ló lóyún sí in the first place? Obìnrin ní ọ̀dọ̀ ẹnìkan wà. Oyún tó bá fẹ́ kó dúró ló máa dúró. Now, èèyàn ní o má lóyún rárá. Òun ò fi ọmọ. Ó wá lóyún. Ó wá ní dandan. Ó wá ní ṣé ká wá máa encourage ká máa yọyún, ta ló ń bá encourage yọyún? Ẹ má máa tanra yín jẹ ẹ̀yin obìnrin. Ojú ti là. Gbogbo victim tẹ́ ń play clear kàn claim victim lórí irọ́ ni. Kí ló nǹkan kan ló máa precede oyún? Kóyún tó dúró nǹkan kan ló máa precede yọyún. Oyún tó o ní ló máa fẹ́ lọ yọ. Kó o tó lóyún yẹn ńkọ́. Kí ló ń bá ọkùnrin tí ò ní ìdí ọmọ sùn sí? Ọmọ tó ọkùnrin tó sọ fẹ́ pé òun ò ní ìdí ọmọ o. Kí ló ń dùn ọkùnrin yẹn sí? Kí ló ń dùn sí? Torí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kàn feel pé bóyá bẹ́ẹ̀ ṣe gullible ní gbogbo general public gullible. Now èèyàn sọ fún ẹ pé òun ò ní ìdí ọmọ. Kí ló lóyún fúnrú ẹni yẹn sí? Kí ló lóyún fún un sí? Ṣé bí ká lè wá mọ̀ claim victim orí ibú tẹ́ ń claim yín náà ni? So that the people that will view the matter the different way ká lè mọ̀ sọ̀rọ̀ wọn bí ẹyin pé èèyàn burúkú ni wọ́n. Ta ló sọ̀rọ̀ yọyún bí? À ń sọ fún yín pé kí ló lóyún, kí ló déètì ọkùnrin tí ò fẹ́ fẹ́ ẹ sí? Fáyìn tó bá fi òpó lára òfò, ó lè máa déètì ọkùnrin tí ò ní fẹ́. Kí ló lóyún fún un sí? Tó sì sọ fún ẹ pé òun ò ní ìdí ọmọ. Ṣé bí ká lè mọ̀ claim victim náà ni? Eléyìí náà sọ pé instead of you people to blame your yeye public dog that keeps sleeping with everything under the skirt. Now ẹni tó keep sleeping with everything under the skirt, ṣó rape wọn ni? Ṣó grape wọn ni? Ṣó fipá bá wọn sùn ni? Ẹ̀yin obìnrin kí lẹ̀ ń tẹ̀lé àwọn yeye in court? Kí lẹ̀ ń tẹ̀lé wọn sí? Ṣebí torí fẹ́ẹ̀mù ká lè wá mọ̀ claim victim yìí ni? Ẹ̀yin ò ṣe ṣiṣẹ́ kẹ́yìn náà di celebrity táwọn èèyàn mọ̀ tẹ̀lé. Kí ló tẹ̀lé sí nígbà tó ti mọ̀ pé yẹ̀yẹ́ Brítì ni? Why did you follow him? Tó bá jọ̀ọ́ ló gbéra wá bóun fẹ́ ṣèyàwó is a different thing. Afẹ́ ní ṣùlọ́kà ni ìyàwó ẹ̀ ní ẹ́. But this time around o kì í ṣèyàwó. Ó wá ní they keep sleeping under. Ó mọ̀ bọ́yọ̀ ló tirẹ̀ sí lọ́rùn. Ṣó fipá bá sùn ni? Torí ẹ máa ń feel pé you can just come and claim victim. And everybody is as gullible as you are. Now, eléyìí sọ pé it is now a bad thing for a mother to tell her daughter, let her daughter know who her father is. So, if you as a mother, o fẹ́ sọ fún ọmọ rẹ ní tí bàbá rẹ̀ jẹ́, so o lè sọ fún nínú yàrá. Sórí social media ló ti wá júwe bàbá ẹ̀ fún.
so lè júwe ẹni tí bàbá ọmọ jẹ́ fún ọmọ nínú ilé. Must you come to social media? Àwọn ọmọ méjì yòókù tó bí yẹn ṣé orí social media ló ti wá fi bàbá wọn hàn wọ́n? So dìgbà tẹ́ bá sọ fún gbogbo àgbáyé, ó dìgbà tẹ́ bá gbé wá sórí microphone kẹ́ ẹ tó sọ fún ọmọ tẹ́ bí pé bàbá ẹ̀ rè o. Ṣé o lè sọ fún nínú ilé? Àbí wọ́kọ́ lọ lóyún ẹ̀tọ́ bí? Must you come to social media to come and tell your child who her father is? Ṣé rí pé ẹ̀ ní pọ́ìntì eléyìí ní ẹ̀yin adájọ́ orí Facebook? Did the other man reject the children? Tiyín náà wà lára yín. Of course, tiwa wà lára wa bẹ́ẹ̀ àwa ò gbé wórí social media tó ráwa ò gọ̀ bí yín. Adájọ́ orí Facebook ṣé bẹ́jọ́ yín tẹ́ gbé wá là ń dá? Ìwọ tó bá ti gbọ́rọ̀ ẹ̀ wórí afẹ́fẹ́, ó ti employ gbogbo wa as a lawyer nìyẹn. Ó ti sọ gbogbo èèyàn dádájọ́ nìyẹn. Tèmi tó wà lára mi yẹn mi ìgbé wórí social media. Torí ẹ̀yin wo mo fẹ́ wá gbọ́rọ̀ mi fún? Sẹ́yìn aláyé yòrò, aláyé somi, aláyé hunjọ, aláyé bàjẹ́. Aláyé tapẹ̀ òbí àgbàdo. Because ẹ ti feel pé social media yìí you can take advantage of it. We have challenges. Yeah. Àwa náà ní challenges just like you said here. Pàwọn ti wá pọ̀ lára wa gan bí àwọn ògbé wá bí. Tọ́ra ti mọ̀ pé ò sí solution kankan bí. I'm telling you, if care is not taken, woman yẹn kò ní get ṣíṣí. Kọ́ bọ̀ tọrọ kí ọmọ yọ kò ní get. Because victim tó wá play yìí, ó kàn wá play victim gan. Bàbá Wasiu gan ni victim rẹ̀. Tọ́ra ti sọ fún ẹ pé àwọn ò fẹ́ ọmọ. Ẹ máa fẹ́ ọkọ tẹ́ ẹ mọ̀ pé married man ni. Kò dẹ̀ ṣe pé fẹ́ fẹ́ yín ṣèyàwó. Tó bá fẹ́ fẹ́ yín ṣèyàwó is a different ball game. Ṣé bá yẹ ìlà wà tá a rẹ́ni tí díṣe bàbá fẹ́ tí ò bímọ fún wọn tán dẹ̀ ń kẹ́ lójú tán ń kẹ́ nímú? Kò dẹ̀ bí ọmọ ẹyọ kan báyìí. Ayé náà la wà tá a rí ọkùnrin tí ó fẹ́ ìyàwó tí ìyàwó yẹn ò ní tí ì bímọ ṣùgbọ́n yóò mọ kẹ́ bí pé kòrò obìnrin rí ni. Toró ó nífẹ̀ẹ́ sí, ó ní interest láti fẹ́, wọ́n ń fowó rà yẹn. Bẹ́ẹ̀ wá lẹ́yìn adájọ́, of course, ó bá ti jọ̀rọ̀ ẹ sáfẹ́fẹ́. Lady kan sì book session lánàá, ó ti sanwó. Ó tún lòun ó tún san another owó kí n túbọ̀ ń gbé story òun sáfẹ́fẹ́. Mo lóò ní ìdí ẹ̀. You don't need to gbé sáfẹ́fẹ́. O ò lè rí solution kankan online. Lẹ́yìn kó já ṣe ń tá ṣe, ẹni tó bá yẹ ká pè ká dẹ̀ ṣètù ẹ̀. Ṣùgbọ́n lójú sáfẹ́fẹ́, ó máa ba nǹkan jẹ́ sí ni. Ẹ máa ń feel pé social media yìí ni ó bá ń sọ̀fù ṣòro yín. Ẹ wá feel pé àwọn táwọn ó bá ń sòótọ́ ọ̀rọ̀ yìí, ẹ máa you don't come and throw shade at us. Who go pay ni? Ṣé inú ilé mi tí mo jókòó sí ni mo ti fẹ́ mọ̀ bóyá wọ́n padà fọ́mọ ẹ lówó àbí wọ́n fọ́mọ ẹ lówó? Ẹ pa òbò yín mọ́. Ẹ pa abẹ́ yín mọ́. Ọkùnrin tó bá ti sọ fún ẹ pé ẹ had value and dignity to yourself. Ọkùnrin á pàdé ẹ, á sọ fún ẹ pé òun ò fẹ́ ọmọ látọ̀dọ̀ ẹ, òun ò lè fẹ́, wàá dẹ̀ máa làbò fún. Wàá máa làbò. Àmì ìwà bá ń tọ́ ẹ pé wọ́n láníyàn pé àwọn fẹ́ fẹ́ra wọn. They along the line, one thing or the other happened. Wọ́n fẹ́ra wọn mọ́. The moment tó bá ti mọ̀ pé ẹni yóò ní good plan àti fẹ́, you detach yourself from him. But you continue to date him. You know, ọwọ́ ń dètì ó dẹ̀ ti lóun ò fọmọ, ó wá lóyún fún. Ẹ wá ń claim victim pé ṣé kán wá mọ̀ yọyún ni. Ṣé kán mọ̀ ṣọ́ ní olóyún fóun in the first place. Ṣọ́ ní kó olóyún fóun tó sọ fún ẹ pé òun fẹ́ bímọ látọ̀dọ̀ ẹ. Then ẹ̀yin ọkùnrin náà á ti máa ń sọ fún yín, ṣé ẹ rí ìfàǹfààní lápò ya? Gbogbo àwọn òbò tẹ́ ń dó kiri yìí, insult, àbùkù, ìdọ̀tí náà máa kó rẹ̀ yín lára. Obìnrin tẹ́ ẹ bá ti lè fẹ́ ẹ sọ fún un pé ẹ lè fẹ́. Èyí tẹ́ ẹ bá fẹ́ ẹ fẹ́ ní ṣùlọ́kà. Ọlọ́run ò ní ẹ má fẹ́ yàwó. Bẹ́ẹ̀ ẹ ní fẹ́ yàwó mi, ẹ wá máa déètì wọn, ẹ máa ṣe zìnà. Nígbà tí result zìnà ń bá wá jáde, ẹ máa wá sá kójókójó. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí i. Jẹ́jẹ́ lọ́mọ jòkó sọ́run tẹ́ pé wáyé, ẹ dẹ̀ gbọ́dọ̀ tọ́jú ọmọ yẹn. Tọ́kọ bá ti ṣe zìnà, tí zìnà yẹn dọ́mọ, you have to take care of the ọmọ. Torí lábẹ́ òfin gan, kò sọ máa lè lábẹ́ òfin. Gbogbo ọmọ ló ní legitimate rights. Ṣùgbọ́n ẹ̀yin obìnrin, tó o bá fẹ́ kí ọkùnrin kó tọ́jú ọmọ tó o bí lápò ara ẹ, tó dẹ̀ ti sọ fún ẹ pé òun ní ìdí ọmọ, kì kò ṣe route yìí ló máa gbà wá. You will not come through this route. Because tó bá jẹ́ pé ọkùnrin yẹn ló padà wá béèrè ọmọ yẹn lọ́jọ́ iwájú, o ní right láti sọ fún pé kò lọ́mọ kankan lọ́dọ̀ ẹ toró ti ní kó lọ yọyún sọnù. But this time around, bàbá yẹn kọ́ ló wá ọmọ yẹn wá, which means he did not need the child. Yeah, tó bá train ní ọmọ, tó bá ti bímọ fọ́kùnrin tó lóun ò ní ìdí ọmọ, tètè no, rest assured that you are ready to take care of that child alone ni. Reality nìyẹn. Ara yín kò tọrọ ni. Tó bá ti làbò fún ọkùnrin tó dẹ̀ ti sọ fún ọ pé òun ò ní ìdí ọmọ, àwọn ọmọ téèyàn ń bí, they are all planned children. Yẹn máa ń plan àti plan wọn ni.
even ní hospital wọ́n máa ń béèrè, is this pregnancy planned? You plan it, but plan olóyún o wá feel pé because èèyàn kan ti jẹ́ celebrity ìgbà tó mọ̀ pé yẹyẹ brity ni kò wà responsible kí ni wọ́n láàbò fún tí ẹ má máa tanra yín jẹ. Tó o bá ti bímọ fọkùnrin tó sọ fún ẹ pé òun ò ní ìdí ọmọ in court tètè mọ̀ pé wọ́n ló máa tọ́jú ọmọ yẹn because ọkùnrin yẹn ti sọ fún ẹ indirectly pé no matter what nǹkan tọ́mọ yẹn bá dì láyé yìí òun ò ní interest, kódà kó di Queen of England tó bá jóbìnrin tàbí kó di President of US òun ò ready, òun ò ní interest ni. Tó bá wá yá tọ́mọ yẹn bá ṣoríire tó bá wá padà wá ọmọ yẹn wá, he will now come with some level of respect. Yóò gbé ẹ̀bẹ̀ ló máa bẹ̀. But this time around bàbá ò wọ́ ọmọ yẹn wọ́n fún ẹni because ìwọ ló bí. Because kí lẹ́yìn obìnrin máa ń feel pé you can come and claim victim for what reason? Ẹ má máa tanra yín jẹ. Àwa mọ̀ nǹkan táwa ń sọ bí tó o bá ti mọ̀ pé ò ní dignity, ò ní value, ọkùnrin tí ò ready láti fẹ́ ló fẹ́ máa dó. That's your personal business. Ẹ tún wá dóra yín, ó dẹ̀ ti sọ fún ẹ pé òun ò fẹ́ ọmọ. Òun bẹ́ẹ̀ ní ẹsẹ̀ kìíní, ṣẹ́yìn ò mọ̀ pé àwọn ọkùnrin mọ tí wọ́n ń ṣe ni. Nobody is supporting anybody here. That is why I said ọmọ yẹn bàbá máa tọ́jú ẹ̀ torọ́ ọmọ wọn ni. Ojú mọ̀mọ́ of blessed memory, ojú mọ̀mọ́ ló wà lójú ọmọ yẹn, ojú mọ̀mọ́ tó bí bàbá Ayinde. Kódà ó jọ wọn náà. Ṣùgbọ́n tá a bá fẹ́ pé ká persuade wọn kan tọ́jú ẹ̀, kì í ṣe route tá ń gbé wá yìí. You don't come and play victim because right here bàbá is the victim here. Wọ́n ti sọ fún ẹ pé àwọn ò fọmọ, kí ló lọ làbò sí? O wá làbò tán, o lóyún, o wá foyún lè wá bí. O wá ní kẹ́ni tó sọ fún ọ pé òun ò fọmọ, kó wá mọ̀ sanwó ọmọ. You blame yourself for your own inability to close your leg, and you start having children for somebody who is not ready to raise a child with you. Ẹ má máa tanra yín jẹ.